ń ṣe sùúrù. màá yà ní sùúrù lórí fíìmù tó jẹ́ Murphy Àfọlábí nígbà tó tásìkò yìí òun ni mo ẹ̀sẹ̀ wá jáde tán báyìí òun ni a fi ń polówó ọmọdé. Murphy Àfọlábí jáde tán. bẹ́ẹ̀ ni àmọ́ ọmọdé tá à ń sọ yìí ìtàn ńlá ni o ó kéèyàn jọ ó kórawọ̀ jọ tẹkíníkà pọ̀ ń bẹ̀ àwọn tó fẹ́ yà gan ṣèṣì ni tí ò ní jẹ́ pé látòkè láti fẹ́ mú ọ wá torí pé ẹyọ kan mo fẹ́ yà mo fẹ́ gbé káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá àti lu ilẹ̀ ìlú òyìnbó tí wọ́n dẹ̀ kan sára kíkan fóun tẹ̀lú pé African film ní fíìmù yìí wọ́n kan sára sí náà ọmọdé a mọ̀ pé kò síbi tá a ti lè rí èrò yẹn bí àwọn èèyàn yẹn torí a fẹ́ kí ìràwọ̀ rẹpẹtẹ àtobìnrin àtọkùnrin kí wọ́n dìde látara sẹ́yìn èyí tó fa ètò audition nìyẹn la ṣe ní kí gbogbo èèyàn jáde fún audition nípasẹ̀ fíìmù ọmọdé tá a fẹ́ ṣe àwọn fẹ́ ṣe àwọn audition yẹn ní ilẹ̀ Yorùbá káàkiri a máa ṣe ní Ògùn a máa ṣe ní Oǹdó a máa ṣe ní Ọ̀yọ́ state ní Ìbàdàn tá a wà yìí a dẹ̀ máa ṣe ní Ọ̀ṣun state a dẹ̀ máa ṣe ní Lagos state àmọ́ ọmọ Òṣogbo ni mí wọ́n ní òṣìbó ṣe lè wù kó jẹ́ ìlú ẹni lákọ́kọ́ ẹ ṣe lóṣogbo náà ló jẹ́ kí n kọ́kọ́ gbé lọ sí ilẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ìlú Òṣogbo a máa bẹ̀rẹ̀ audition ní Ọ̀ṣun state ní on the 1920 ní cultural center nílùú Ìbàdàn ní ìlú Òṣogbo ìyẹn ní 1920 oṣù tá a wà yìí ní cultural center ní ìlú Òṣogbo àwọn èèyàn wọ́n ti múra lẹ̀ ní gbogbo Ọ̀ṣun state báyìí abúlé ló máa bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ láago 8 àárọ̀ kábíyèsí Ọlọ́run títí da ìrọ̀lẹ́ pátápátá 1920 ní cultural center ní ìlú Òṣogbo. wọ́n ti lè kéèyàn pọ̀ tó wọ́n á sọ oníṣẹ́ fún wọn. pátápátá ní agbára lọ́wọ́ Ọlọ́run àwọn náà ti ṣètò gbogbo nǹkan yẹn sílẹ̀ tó ní nira àmọ́ Ìbàdàn tá a wà nílé Olúyọ̀lé yìí ní Ọ̀yọ́ state Ìbàdàn tíá Ìbàdàn tíá wà ń bẹ̀ yìí a máa bẹ̀rẹ̀ ti Ìbàdàn yìí tó jẹ́ kọ́ ti Ọ̀yọ́ state ní on the 10, 11, 12 June oṣù tó ń bọ̀. July ní July oṣù tó ń bọ̀ sọ́dọ̀ ẹ̀ má bínú àtọ́kùn. ó ti àmì òbínú tí wọ́n tó fà á àmì òbínú ṣe pé wẹ́dà Ìbàdàn ẹni tó kàn bí àti tèkó ìkó wà pẹ̀lú báyìí máa bẹ̀rẹ̀ ní on the 10, 11, 12 July 10, 11, 12 July tó ń bọ̀ yìí. July tó ń bọ̀. bẹ́ẹ̀ni ní cultural center. nílùú Ìbàdàn. ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ni 10, 11, 12 there's your audition. bẹ́ẹ̀ni. kí gbogbo àwọn èèyàn máa bọ̀. pátápátá. kí àwọn èèyàn dìde látara fíìmù ọmọdé yìí. inú mi dùn sí kan dìde torí pé kátígórì tó wà ń bẹ̀ pọ̀ táwọn èèyàn lè dìmú tọ́ndẹ̀ lè gbàbẹ̀ dìde. tán lè gbàbẹ̀ dìde. bẹ́ẹ̀ni 10, 11, 12. nínú fíìmù yẹn a ní àràrà 200 afẹ́lò. kí lẹ wí. àràrà 200. àràrà 200. bẹ́ẹ̀ni àràrà náà tán bá fẹ́ sọ audition àyè wà kán máa bọ̀ àwọn ò tiẹ̀ nídìí audition àràrà ò nídìí audition kọ́kàn máa bọ̀ a máa gbà wọ́n. Murphy Àfọlábí. bàbá. ẹ nílò àràrà 200 lórí fíìmù ọmọdé. nínú ọmọdé yìí. ṣe fẹ́ gbọ́ mi lórí ètò Gbẹ̀du Plus lètò pẹ̀lú Murphy Àfọlábí ẹgbẹ́ eléèmí ọ̀gbọ́rú eléèrí o tó máa ń sọ kankan fáwọn èèyàn láyé gbogbo ẹ̀dá tó bá ti ní ọgbọ́n àtinúdá ìbá àmọ́ gbàdúrà fàdúrà lẹ̀ kábíyèsí Ọlọ́run wà á délẹ̀ lérí ẹ̀ ṣáá ni. orí mi orí ẹ̀ wà bẹ̀rẹ̀. Ọlọ́run wọ́n fi àjọ wọlé ológun wọ́n tún ti dé àwọn èèyàn yìí tún ti dé. Hello ẹ kúrọ̀lẹ́ o kí lórúkọ yín mo lẹ tí ń pè. Àbínátù ló sọ̀rọ̀ láti Òṣogbo. Láti Òṣogbo. Bẹ́ẹ̀ni o. Murphy Àfọlábí ló wà lórí ètò. Àtọ́kọ́tà fún wọn náà ni o. Ẹ pẹ̀lẹ́ máa wọn àǹtí Àmínà. Ẹ̀yàn wọn ìlú mi. Ẹ wá gba fọ́ọ̀mù ọmọdé ní ọ̀dì 1920 ó ti yé tẹ bá mọ ọ́fíìsì Dodo Èdè
lóṣogbo fọ́ọ̀mù ti wà ń bẹ̀ ó ti yé. ẹ ṣé pọ̀ mà. Mọ́fì Àfọlábí. èmi àti mo tún ní kí n fi nǹkan kan kún. ẹ fi kún kẹ tó fi kún ẹgbẹ́ lè ná ẹ rí i pé mi àti ìbáṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ohun tàbí tó ń sọ̀rọ̀ yàtọ̀ síra wọn ìgbà tó obìnrin pèsè orí àwọn ọmọlẹ́kọ̀ọ́ yìí tó change bá pọ̀. ó máa change obìnrin ló láyé obìnrin ló bí wa káwa tó dé nìyẹn a gbọ́dọ̀ fọwọ́ bóbìnrin ohun tí wọ́n gbọ́dọ̀ yàtọ̀ sóòtì àwa síra wa báyìí. ọba mi ni kò sí nǹkan mi o tó wà òkè o ló kọ́ bà mí láì ní ẹbí nǹkan kan kún tẹ́ sọ yẹn. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ now àwọn èèyàn tí a fẹ́ kán bá kópa nínú iṣẹ́ yìí wọ́n ń lọ bíi 4,000. 4,000. bẹ́ẹ̀ ni ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣe audition yẹn ní Ọ̀ṣun state Ọ̀yọ́ state Lagos state Ondo state àti Ogun state. bẹ́ẹ̀ ni kábíyèsí Ọlọ́run. ẹgbẹ́ tí Murphy Àfọlábí sọ wọ́n náà nílò àràrà bíi 200 kò tí ì ṣẹlẹ̀ rí lágbo ilé tíátà creativity náà ń pelé innovation náà ń pelé àṣírí ayé kò jù bẹ́ẹ̀ lọ wà creative Ọlọ́run á jẹ pẹ̀lú àwọn ọmọ aládé wọn tó ti dé ṣe tó tẹ̀ kí n tẹ̀ sójú ẹ̀ kí káwọn ní lò. èyí tẹ́ bá ti wù. hello ẹ kúrọ̀lẹ́ o Murphy Àfọlábí ní ìkànnì Prince FM radio. ṣé gan sa Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà o. àmì o. ṣé ẹ láwọn tó fẹ́ ṣe tíátà lẹ́gbẹ̀ẹ́ ẹ mọ̀ fi tó wọn létí báyìí pé audition máa wáyé o ní on the 10, 11, 12 ìyẹn ní July ní Cultural Center nílùú Ìbàdàn. ẹ ṣe pọ̀ sà ẹ ṣe òṣèré gbádùn kan ní Prince FM láti Lẹ́kí ṣé ẹ gbádùn kan nìyí sórí òru òmẹ́ni ọ̀wọ́ wà ń bẹ̀ orí mi wà ń bẹ̀ ègbè ẹ ṣe. mo ń sọ ilé lórí ètò live gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹgbẹ́ ilé Babátúndé ọmọ Balógun ẹgbẹ́ ilé ẹ̀kọ́ sí lórí ètò Gbẹ̀du Plus Murphy Àfọlábí ẹ ti mọ ìkànnì yìí ẹ ti mọ òru òmẹ́ni ọ̀wọ̀ lánàá kó tó dé ní àdìbáwọn èèrà tí ò lọ́mọ́nú láíláí fọ́ọ̀mù yìí òru òmẹ́ni ọ̀wọ̀ lórúkọ Bọ́sí Akíọlá Murphy Àfọlábí. kò sẹ́dá tó mọ̀ àṣẹ ẹni tó bá pẹ́lẹ́ bá ẹ̀bọ̀. Ọ̀túnba Bíọ́lá kò sẹ́dá tó ọmọ Ajíbìkẹ́ kò sẹ́dá tó mọ̀. ẹja ló ní Búlárí Àtíkù bọ̀dà máa ń rọ̀dún bọ̀. Àbísí Ọdún Ọlásìkò Àbáyọ̀mí Adélé bàbá àjàre. a máa ta fọ́ọ̀mù yẹn ní ìkànnì yìí Bọ́sí Akíọlá Murphy Àfọlábí ṣé kí n bẹ tó bẹ́ẹ̀ kí n bẹ. wetin you do today you go do. láti ọ̀la Monday if you do bad today. èló ni fọ́ọ̀mù ẹ̀kọ́ sọ báyìí náà. ṣẹ́rí ti fọ́ọ̀mù yẹn ìwọ tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ rere tó jẹ́ ọmọ ẹgbẹ́ TAMPAN tí o ní ìwé ẹ̀rí yẹn tí a mọ̀ sí ID card tó ní lọ́wọ́ àǹfààní wà láti wá audition láìsan kọ́bọ̀. láìsanwó náírà. tó bá ti jẹ́ ọmọ TAMPAN tó rẹ́gísítà tó ní ID card yẹn lọ́wọ́ àǹfààní wà láti wá audition láìsan kọ́bọ̀. àmọ́ ìwọ tó o bá kí n ṣe ọmọ ẹgbẹ́ tó ti ṣẹgbẹ́ kankan tó ti wà níbì kankan rí 1,000 péré ni. 1,000 naira. ẹgbẹ́ ilé ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o lórí ètò òru òmẹ́ni ọ̀wọ̀ lálẹ́ ọ̀la ètò gbẹ́júgbẹ́jẹ́ ni láago 7 àbọ̀ sí aago 9 ẹ máa gbóhùn Murphy Àfọlábí live lórí ètò nípa ti audition tó máa wáyé yìí náà ni o sinimá tó fẹ́ jáde ọmọdé lápẹ́ àkọlé ẹ̀ ìwọ tó fẹ́ kópa ńbẹ̀ tó fẹ́ kópa níbẹ̀ látọjọ́
Tuesday lọ. Liquid milk. Murphy Àfọlábí látọjọ́ wo lọ ní ká máa ra fọ́ọ̀mù ní òru mẹ́ni ọ̀wọ́ mi. láti ọ̀la lọ wọ́n máa bọ̀ wọ́n máa gbà. Greatness. 1,000 naira. Ìwọ náà bá wà ní kàtígórì ẹ́. Díẹ̀ ládìẹ́ díẹ̀. Ìwọ tó fẹ́ kópa nínú sinimá ọmọdé. Èyí tí Murphy Àfọlábí fẹ́ gbé jáde. Tí audition máa wáyé ní ọjọ́ 10, ọjọ́ 11 àti ọjọ́ 12. Oṣù keje ọdún tá a wà yìí ní Cultural Center. Tó fẹ́ kópa nú ẹ̀ 1,000 naira. Ló fi gbà fọ́ọ̀mù. Náà bọ̀ lóru Omeni Ọ̀wọ̀ International. Ibo tún ni wọ́n ti lè rí fọ́ọ̀mù yẹn gbà. Ó wà káàkiri Bọ́sẹ̀ Akínọlá ẹ lè rí gbà ń bẹ̀, Tampan office ẹ lè rí gbà ń bẹ̀. Ní Yemẹtu. Ní Yemẹtu. ẹ lè rí gbà ń bẹ̀. Ẹ tún gbé eléyìí. Ìbẹ́ mo bá yín fakọ sí. Ìmọ̀ ọ̀rọ̀ wà sí. Jẹ́ mọ́ ilé àwọn òṣèré tó wà ní Yemẹtu lẹ́gbẹ̀ẹ́ kitchenette. Ẹ tẹ̀ mọ́ kitchenette ń ti yín náà. Égbè. Kitchenette àbẹ́ẹ̀ tí ìmọ̀ bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni o, ẹ wọlé kọlẹ̀ síbẹ̀ ní ẹ fẹ́ gba fọ́ọ̀mù. Fọ́ọ̀mù audition. Ti ọmọ ọdẹ tí Murphy Àfọlábí fẹ́ ṣe ní ọjọ́ 10, 11, 12 oṣù keje ni 1,000 naira. Wọ́n tó wà lójú òpó tí ẹ ti pọ̀ jù. Mélòó mo fẹ́ kẹ́ sáàmù ọkọ́? Murphy Àfọlábí. Bàbá o. Sí pé àràrá a lè rí àràrá 200. A máa wá náà ni. A máa wà náà ni. Nítorí pé iṣẹ́ tí ó bá máa lágbára láti ṣe kò kí ń ṣe nǹkan tá a ti máa kó kalẹ̀ tá a máa kó. A gbọ́dọ̀ wá ilé èkéyìí tó bá wà lọ́yọ̀ọ́ a máa wá wọn kàn. Èyí tó wà lóṣogbo a máa wá wọn kàn. Èyí tó wà lẹ́kọ̀ọ́, èyí tó wà níjẹ̀bú, èyí tó wà lábẹ́òkúta, gbogbo ibikíbi tó bá wà a wá wọn kàn. Ẹ wá wọn kàn tí wọ́n fi pé ẹ sọ gbólóhùn kan sìn gbólóhùn àgbà ni ẹni pé iṣẹ́ tí ó bá máa tí ó ta lẹ́nu tí ó nítumọ̀. Wọn kò ní wà lórí ìjókòó. Tákan kú. A gbọ́dọ̀ ṣe wàhálà ká tó ṣe. A wà àkójọ ni. Bẹ́ẹ̀ni. Murphy Àfọlábí ó dùn mí tí mi kì í ṣe obìnrin. Ìbá lò yẹn bá dákú láti sọ́ọ̀rì ẹ̀ ní dákú. Wọ́n lọ pẹ́ pàdé èèyàn lálẹ́ yìí. Àṣírí ibẹ̀ ni a wà tí ó pè náà ni. A gbọ́dọ̀ wà tó dẹ̀ gbọ́dọ̀ pè. Àràrá yìí gbọ́dọ̀ pé 200. Bẹ́ẹ̀ni, tá bá ti ń parí audition tán gbàrà bẹ́ẹ̀ ni fíìmù là ń wọ location lẹ́sẹ̀kẹsẹ̀. À ń wọ location lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ni. Kábíyèsí ọ̀nà. Ẹ gbà mí, ìyàwó bàbá lọ́ọ̀fù, màmá lọ́ọ̀fù náà wà mẹ́sà, wọ́n wà nílùú Canada lọ́wọ́lọ́wọ́ báyìí, pẹ̀lú ọmọ wọn Dọ̀kásì ọdún ayọ̀, wọ́n bí ẹ̀ka àsánmà, gbogbo Canada ń kọ́, lọ́wọ́ tá a wà òòrùn Canada mú bàjẹ́, ṣé mo gbà á? Òòrùn bẹ̀ mú àhómú àwọn gbà náà kí ló ń ṣẹlẹ̀ àbọ̀sàkùn wọ́n gba òòrùn bẹ̀ mú lọ́wọ́lọ́wọ́ báyìí alóòrùn bẹ̀ mú nílẹ̀ sọ yìí wákàtí 6 náà làbí àtọ̀ síra wa wákàtí 6 àwọn àtàmúlòpọ̀ àti ìwúrò òdùgán wákàtí 6 ni ìyàtọ̀ wẹ́dà bẹ̀ síra wọn. wọ́n ti ń gbé sókà Bọ́sẹ̀ Akínọlá àti ìwúrò òdù nígbà tó wà ń bẹ wákàtí 6 náà ni wẹ́dà wọn. Ará sókà ọlọ́mọdé ń gbádùgbò láyé mi ẹ̀rù yín gan ti ń bà mí báyìí kí mọ̀ wá kí lọ sókà èwo lélẹ̀. Ṣé pé kò sí bí èrò ṣe lè pọ̀ tó tí wọ́n ní wọlé sí ní sinimá yẹn? Kò sí bí èrò ti pọ̀ tó. Wọ́n á wọlé sí sinimá họ́ọ̀lù tá a fẹ́ lò yẹn. Tá a fẹ́ lò yẹn. Gbogbo wọn pátá náà la sì máa mú fún sinimá ọmọdé yìí. Ṣe mọ̀ yín pé kátígórì pọ̀ tá a fẹ́ múyàn fún. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tó bá wà nínú ẹ̀ tán wá fọ́díṣọ́ náà máa bá a kópa nínú ọmọ ọdẹ. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Ọlọ́run. Gbogbo wọn náà. Orú Omeni Ọ̀gán bá àwa gan náà kópa. Welcome. Lóòótọ́ fi mi sí tèmi máa sọ fún yín fún ara mi ni. Ọmọ mo dòwó ẹ̀ bàjẹ́. Ìgbà kí èsì mi nìkan máa dáwọ̀ ẹ̀wọ̀n. Pèsè mi nìkan máa dáwọ̀ ẹ̀wọ̀n. Sumi fún mi ń sọ. Mọ́lá ìkápọ̀ ní odò gan-an. Àwa ọkùnrin àti àtàwọn ará mi. Ọtún bẹ́ẹ̀ ní wọlé wà sọ́dọ̀ ẹ̀ wọlé olú. Àwọn tó bá ti ṣẹ̀mí fún gbà àkọ́kọ́. Ẹ gbórúkọ yín lálẹ́ ọ̀nà Ọlọ́run bá gbé ẹsẹ̀ mi. Ìgbà àtàwọn ará ní odò. Sí
my best every day. Mọ́fì Àfọlábí tẹ́ bá táyé wá iṣẹ́ wo lẹ́tọ̀ ṣe. Tí mo bá táyé wá ẹ mọ̀ pé mi ò tí mo ro ayé tí mo fẹ́ wá. Òṣèlú bóyá obìnrin ni mo máa wá. Ṣé ó wù yín kẹ́ wá lóbi àbí kẹ́ wá lọ́kùnrin? Èwo ló wù yín? Mo fẹ́ wá lọ́kùnrin padà. Ẹ fẹ́ wá lọ́kùnrin padà? Bẹ́ẹ̀ni. Chance tọkùnrin ní pọ̀ gan. Chance wo lọkùnrin ní? Yéè! Ibi mọ̀ ọlọ́mọdé yìí! Yéè! Múra wọn nọ́mbà mi sí ni o. Chance number 1 tọkùnrin ní. Àwa lọkọ lórí wọn. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Àwa la tún pàṣẹ. Apàṣẹ lọkùnrin ó di méjì. Ẹ̀kẹta. Kò sí gbogbo iṣẹ́ tóbìnrin bá ṣe abẹ́ ọkùnrin ló máa wọ̀. Yéè! Ó di mẹ́ta ń sìn débi tí sìn dé báyìí. Ẹlẹ́ẹ̀kẹrin ńkọ́? Tán bá wá ti bí tì tán bá ṣẹ̀wà fìyà rẹ̀ jẹ wọ́n. Àní gbé súnmọ́ wọn àbẹ́ ẹ̀kọ́. Ẹlẹ́ẹ̀kẹrin ńkọ́? Ẹlẹ́ẹ̀kẹrin. Tíbi tẹ́ ẹ dákọ̀ lẹ́ẹ̀kẹrin ni pé àwa là ń sáyẹn wọn. Àwa là ń sáyẹn wọn. Kí lẹ wí? Tán bá ṣẹ̀wà. Àwa là ń sáyẹn wọn. Tábà ṣe kí ni tábà fẹ́ dáríjì wọn. Àwa fìyà ti bí jẹ wọn. Àwa ní sáyẹn wọn. Àní sáyẹn wọn. Ṣùgbọ́n tá a bá fẹ́ kí inú ó dùn á sáyẹn wọn. Ìgbà yẹn náà máa tó mọ̀ pé àwa gangan lò lórí ilé. Sáyẹn. Àwẹ̀ mi ti sorry àti kò ní Ramadan. Ẹ fún mi kàn sí kí n tó bọ́ sí abala mi. Ìwé lẹ́tọ́ fẹ́ ká fún yín báyìí. Adé fún mi kàn sí nípa ọ̀rọ̀ obìnrin. Nígbà obìnrin. Lẹ́gbẹ̀ẹ́ kejì obìnrin ò ṣeé ṣẹ̀. Obìnrin ò ṣeé ṣẹ̀. Wọ́n ṣe bínú sí kí nìdí? Wọ́n lè yá wa. Tí ò bá sísun kò sí nǹkan tá a máa pè níyàn. Kábíyèsí Ọlọ́run. Tí ò bá ságbàdo kò sí nǹkan tá a máa pè níyì. Tí ò bá sóbìnrin kò lè sọ́kùnrin. Tí ò bá sóbìnrin kò lè sọ́kùnrin. Ìyẹn ni pé ìyá wa náà tún jẹ́. Ìyá wọn ni o, ìyá wa ni. Bá a ṣe ń ṣàyàn bá a ṣe ń kọ́mọ olùgbọ́ pẹ̀lú wọn ìyá náà tún jẹ́ sí wa. Wọ́n ní ẹja kúnlẹ̀ fóbìnrin, obìnrin ló bí wa káwà tó dòrìṣà. Bẹ́ẹ̀ ló bóṣò, obìnrin ló bàjẹ́. Obìnrin ló bí president, obìnrin ló bí governor, obìnrin ló bí olówó, òun ló bí ọlọ́rọ̀, kó tẹ̀ wá jẹ́ pé àwọn náà tó bí wèrè náà, obìnrin ló bí gbogbo wa. Ẹ jẹ́ ká kúnlẹ̀ fún obìnrin. Obìnrin ló bí wa ká tó di òrìṣà. Ẹ̀yin obìnrin ọwọ́ tèmi ẹ̀rí pé mo fi ọkà wókè ọwọ́ mi rẹ̀ everybody tó ń wò mí o. Ẹ̀yin obìnrin mo káwókè fún yín o. Eré ni o. Ẹ̀yin obìnrin tẹ́ wà ní stúdíò yìí. Ẹ̀yin ìyá wa ọwọ́ rèé o. Ọlọ́mọdé ṣe yé ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin mọ́ mi bẹ̀ láti inú stúdíò.